báwo ló ṣe wá jẹ́ pé irú jàgídíjàgan irú ọmọ báyìí ló máa end up pẹ̀lú ọmọ mi. Ṣé àwọn ọmọ sọ fún mi ẹni tí máa fẹ́ àtẹni tí kò yẹ kí n fẹ́ ni kí ló ṣẹlẹ̀ ẹ má bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ kò bá kún gbé. Awudi òkè lọ́rọ̀ ẹ̀ tí ò mọ̀ para rẹ̀ wọ̀ ó rí mi rí àwọn tí gbá mi ní kórè. Mo padà fọwọ́ ara mi ṣe ra mi. Wọ́n máa mú mi lágídí wọ́n bá mi ṣàwọn nǹkan tí ó wù mí bí mo ti ń try láti gbára mi sílẹ̀ mo kàn mú fọ́ọ̀kì mọ́ egún ya ẹ lọ́rùn nìyẹn ó gún ó deep gan. Èmi tíntín lórí àwọn gbẹ̀gìrì ọmọ yẹn victim of rape ni. Ládùúgbò mi kàrtẹ ó gbà ẹ pé etí òkú wà ní jàgbá sórí ẹ̀rọ ni ẹ nà tí wọ́n rí wà ní. Àsìkò ti tó fún ẹ láti kórè iṣẹ́ aláìmoore ilé tó gbé látọ̀dọ̀ tó pẹ́. Laye laye, laye laye, laye laye kò ṣeé ṣe. Laye laye o, laye laye, laye laye kò ṣeé ṣe. Ẹni mẹ́ta ò lè dúró ní méjì méjì. Laye laye kò ṣeé ṣe. A kì í fárí lẹ́yìn olórí. Laye laye kò ṣeé ṣe. Laye laye, laye laye, laye laye kò ṣeé ṣe. Laye laye, laye laye, laye laye kò ṣeé ṣe. Ìwà ìtìjú gbáà ló wù. Can you imagine? O kò fi rere tẹ báyìí, o fi rere gbogbo alára ni. Tó máa sọ tàǹsì, wọ́n ní gbogbo wọn ṣe máa ń ṣe náà nìyẹn. Wọ́n máa kó wa pẹ̀lú onídáwọ̀ nìkan kó dà. Doris, mo sùúrù, jẹ́ kó sọ tẹnu ẹ̀. Fọdù màmá kẹ́ ẹ wò ó, nǹkan tí máa ń ṣe èmi ò kí láìkì. Èmi ò kí láìkì àti máa ń wò rárá. Ẹ wò ó, wọ́n sọ wípé tí ojú báyìí tó bá ń ṣe pé ẹ yọ báyìí kẹ́ fi wọn ojú kẹ́ jẹ́ kó mọ̀ pé nǹkan ìdọ̀tí ló ń ṣe. Nǹkan tó ṣe kò make sense kò dáa. Ọ̀rọ̀ àwọn olúwa lẹ́nu tó fẹ́ sọ. Wọ́n ní kò sọ̀rọ̀ kí ló fẹ́ sọ. Ṣé olóró lẹ́nu tó fẹ́ sọ ni? Lóòótọ́ nǹkan tí ọkọ ẹ̀ sọ pé ó ṣe nǹkan tí ò dá ni àmọ́ àgbọ́ ẹjọ́ ẹnìkan dá àgbà òṣìkà ní Yorùbá máa ń pè é. So ẹ sọ fún mi sí pé ọkọ ẹ̀ ó ń parọ́ ni àbí ṣé ọkọ ẹ̀ máa rí tì ní ẹ sọ fún mi màmá kẹ ṣé ọkọ ẹ̀ máa parọ́ mọ́ ni ṣé o ò ṣe nǹkan tó pẹ́ ló ṣe ni. Doris ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ ọmọ ti sọ bẹ́ẹ̀ nù kí ni way forward kò sí ní ta fẹ́ ṣojú pé ká lọ bí ọkọ ẹ̀ lọ a máa lọ bẹ́ẹ̀ ni. Ọlọ́run mi jẹ́ kí èmi tẹ̀lé yín lọ bí ọkọ ẹ̀ ṣẹ́rí mi tẹ̀ ń wo yìí èmi ò kí rìn ìdọ̀tí o torí pé mo ní ojú báyìí tí mò ń tì tó wọ́n wá lójú tì mi ò lè lọ sí anywhere láti lọ bẹ anybody. Ẹ má bẹ̀rù ṣáà níbi sọ̀rọ̀ dé yìí ẹ má ní láti excuse me máa rí ẹ later ṣé o ti gbọ́. Doris Fọdù màmá kẹ mi ò ṣe ṣe náà àwọn lóòótọ́ ọmọ rẹ̀ ní bèbè. Michael o fún wa lówó náà. Ṣé bí mo fún ẹ 5,000 naira last week? Láti last week àti iná tán kò dẹ̀ sí oúnjẹ ńlẹ́ ń sìn Táyọ̀ dẹ̀ ní temperature mo fẹ́ gbé lọ sí hospital mo ní ìdòwò. Ṣé bí Táyọ̀ ṣe ní temperature yẹn bomi sí lára rẹ̀ àtútù torí bí mo ṣe wà yìí mi ò ní kọ́bọ̀ tí mo máa fún yín. I don't have anything for you now, all right? Michael!
méjì. Tintayo. Tintayo. Ọkọ mi. Mo gbé o. Mo gbé o. Rafiu! 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 Mo dáná. Mo dáná. Rafiu! 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 Kí ṣe Táyọ̀? Kí ṣe Táyọ̀? Mo gbé Táyọ̀. Kí ṣe n kò lè fi géètì lẹ́ẹ̀lẹ́ kí wàá ṣe Táyọ̀ báyìí kí ṣe Táyọ̀ àbí àwọn máa lágbára o ṣé kò ní pọ̀ gà báyìí. Oh Lord. Lord. Tolu lọ́pẹ́. Korede, ó ṣé gan mo dúpẹ́ o. Mi ti ẹ̀ rántí pé mi ò mú rárá. Nǹkan tó ń pè lábíàmọ náà nìyẹn. Ó ga o. Ìgbà wo ló wá dé láti America? Oh, I've been around in the country for like 6 months. Yes. Mo wá ẹ gan. Láti ìgbà tí mo ti dé mo ti ń wá. Kí ló ń wá mi fún? Àti pé kí ló ń ṣe mí báyìí gan? Bá ṣe bí nìyẹn. Ọlọ́kadà kan ló jáná mọ́ mi lẹ́nu. Èmi tí ẹ̀ ń bínú pé irú adánidúró lélẹ̀. Àṣetọ́lọ̀ bá ń ṣọ̀rẹ́. Nígbà mi àmà ló ń ṣe bí. Bí a torí kí n lè rí ẹni mo ṣe lọ́lọ́kadà ṣe kó sí mi lẹ́nu. You know, I've been unable to erase you from my mind. So when I came into the country, I searched for you. You know, obìnrin àkọ́kọ́ mọ̀ mi ni. So mi kò lè gbàgbé ẹ ṣá. Korede. Yes. Don't go there. I am married. Ìyàwó ẹ̀ ńkọ́? I lost her to cancer 5 years ago. I'm so sorry about that. No, it's okay. It's been 5 years. It's okay. Shortly after our wedding, I know you, so. That's really sad. Software times with that number. With him, you don't lock this door. Yeah, I be my bye. I be I know that. So you don't determine when to lock my door. Alright?
Kò jẹ́ kó rí ẹ̀ pé. Okay? Má bínú. Hey, come here. Èmi wọ́n kò ṣe mọ́. You're mad. Ṣé ló yẹ kẹ́ ẹ gbọ́ra yín yé? Mo ṣe sọ pé mo. Ìjà òdọ́là ó kọ́ ní sọ ni. Idiot. Mo ní lábẹ́ bó ti kórí o. Ṣé ló yẹ kẹ́ ẹ gbọ́ra yín yé? Ìjà òdọ́là ó kọ́ ní sọ ni. Máa ṣe wá sókè lóbìnrin torí pé kò dára rárá. Máa ṣe wá sókè láyà rẹ̀. Báwọn àtẹnubá ti jà, ṣe ló yẹ kí wọ́n parí ẹ̀. Kò lè ṣe káwọn àtẹnubá. Ọkọ ẹ ṣe máa wá nú ẹ tó báyìí. Irú ọkùnrin wo ló máa ń ṣíwọ́ ẹ̀ sókè nù obìnrin? Kò tún wá ń ṣe obìnrin lásán ìyàwó ilé ẹ̀. This is so unfair. Kòrèdé, mo ti wà òkè. Wọ́n kọ̀ pé kí n ṣàlàyé fún mi. Láìkí mo mọ̀ pé máa wá síbí báyìí, mo ní jẹ́ kó gbé mi délé lánàá. Mi ò ṣe ni wá. Tó lọ pé mi ò ṣe ni wá wù ẹ̀. Nígbà tó pè mí tó ló nù ẹ̀. I felt so bad and I was thinking, oh, your husband. I just want to see if you're okay. Okay, let me. I can just speak with you. Yes, I. No. Just to say hello. Hello. Hello, sir. Nice. Bravo! Bravo! Mo like ẹ, o tún mọ́lẹ̀. Tún ṣe ṣìnà? No. Hey! Hey! O láyà. O gbé ọkùnrin wá nulẹ̀ mi. Nice one. Mr. Ako, what really happened? It's fine. Tolu. Ẹ̀wà pé háì, ẹ̀wà máa lọ. Lẹ́gbọ́n ìjà wèrè. Wà á tún tó kọ́ ẹsẹ̀ dànù. Ṣọ́pánù ṣá. Òwò ìyàwó wà lulẹ̀, wọ́n tún sọ àìpí. You must be insane. Who are you? I am sorry, sir. Sorry for yourself. Sorry for your family. Gbogbo àwọn ìrántí rẹ̀ sorry. Get out of my house. I am sorry, sir. Tó bá tún sọ sorry, màá mi ṣọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀. Get out. Ọmọ ṣe ní. Please, Hey! just for the record, ọkùnrin torí ẹ̀ bá pé kò kí máa ń ṣíwọ́ ẹ̀ sókè ní obìnrin. Nígbà kan wọlé, àmì ìmọ̀ kan wọlé. Nígbà kan wọlé o, èmi náà wà bẹ́ẹ̀ ni mo kọ́ ni pé ìgbà tẹ́ ti kọ́ ọ̀nà ni mo kọ́ ni pé àlejò madam náà lè jẹ́ mi kọ́ mo sílẹ̀ fún wọn. Èmi kọ́ mo sílẹ̀ fún wọn kan wọlé o. Àgbẹ̀ ìgbólẹ̀ rẹ̀ máa forí bá ní tí mo gbà kan wọlé. Mi ò ṣe é ṣe náà. Mo mọ ọmọkùnrin yẹn rí o, àmọ́ kò sí nǹkankan. Gbogbo àjọ náà àti ènìyàn kò sí nǹkankan láàrin wa. Tolúlọpẹ́, mo gbà ẹ́ gbọ́. Mo dẹ̀ mọ̀ pé ò kì í ṣe ọmọkọ́mọ. O dẹ̀ kì í ṣe oníranù. Fi ọkàn ara ẹ balẹ̀. Ọlọ́run á gbàkóso. O ò ní rí wàhálà. O dẹ̀ ní lọ́rọ̀ ẹkún. A lọ bí ọkọ ẹ. Má sunkún mọ́ sẹ́ẹ̀. Máa tẹ̀lé ẹ lọ. A lọ bí ọkọ ẹ. Ó dẹ̀ dá mi lójú pé ó máa gbà sí wa lẹ́nu. But baby, why do you keep spoiling me? It's not even my birthday. Sweetheart. Yes. Does it have to be my wife's birthday before I could get her a gift? No. Good. Actually, mo rí lọ́rùn kan nú àwọn ladies tó wà lọ́fíìsì mi ni. Ó dẹ̀ dá mi lójú pé tíyàwó mi bá wọ̀,
ó máa fine lára ju tí wọ́n lọ ni mo ṣe rà fún ẹ. Oh, wow. That's so sweet of you. Anyway, I like it. Ṣé mo kọ́ tó máa ṣẹlẹ̀ sí ni? Mo fẹ́ yẹ kó rock aṣọ yìí fún mi kí n lè rí bó ṣe máa look lára. Oh, is that what you want? Yes, baby. Trust me now. Let's go. Ọmọ ìyàwó tó ní. Ẹni bá mọ ìwúrà o, mà ló yẹ ká ta wúrà fún. Baby, come in. Ẹni bá mọ ìwúrà o, mà ló yẹ ká ta ìwúrà fún. This is beautiful. Yes, baby. You are the most beautiful woman I've ever seen in my life. You are the most handsome man I've ever seen in my life. Baby, come to mama. Baby. Sorry, baby. Oh, sorry, darling. Sorry. Wow. Sorry, baby. Oh, God. Sorry. That was good. Sorry. Are you okay? Very okay. Very, very okay. You're fine. Anyway, tó bá ti sinmi díẹ̀ ńsìn, kó jẹ́ ká sáré ṣe méjì tó kù pàápàá. Kí tún ni? Èyí tá ṣe tán yìí kan. Mélòó la ṣe tán ńsìn? Mi ò tí wà satisfied o. Jọ̀ọ́ nítorí Ọlọ́run, jẹ́ ká sáré ṣe. Mo kí ń jẹ́ lórí mo yó mo ti wà okay. But mi ò tí wà okay now. You manage it bẹ́ẹ̀. I don't have the strength. Moreover, you know I'll be having a very tough day tomorrow. Tí mo lọ pọ̀, mo dẹ̀ láti ètè jí kúrò nílé. Normal time. But mo ta fẹ́ ṣe náà kò lè take time. Láàárín 30 minutes ń sá máa ṣe tán náà. Doris. Yes. 30 minutes. Ó fẹ́ pa mí ni. Doris, you know what is going to happen? Lọ sínú bathroom. Kò lọ run shower. Tó bá ti dà sí ẹ lórí látòkè délẹ̀, ó máa jẹ́ ká rẹ̀ balẹ̀ wá calm down. No, calm down. Calm down. You must share something. It's not easy now. So calm down. Please. Oh, me like me. You are a very good wife. But obìnrin bá ti stubborn, ó ti fẹ́ máa di bad wife nìyẹn. Ó ní láti tẹ́yàwó ẹ lọ́rùn now. Ṣé mi ò try ní mo kàn tí mi ṣe obi ṣe ń làágùn látẹ̀kàn. Okay, it's okay. But baby, promise me you are going to make it up to me tomorrow. Okay, I promise I will make it up to you. Are you sure? I'm very sure. Okay, take me while okay kashi bye. Sally wa okay jadayo. Ó máa sùn baby, ká mo kon. It's for you alone now. Sorry baby. Àbí kí bẹ́ẹ̀ gbé sẹ́nu. You can see. Daddy Tayo. Ṣé ọ̀rọ̀ tó wà nílẹ̀ mi fẹ́ ká ìṣe máa ṣe àtúnwí àsán àbí ká máa ṣe àtúntò ọ̀rọ̀ wa rí bẹ́ẹ̀ ṣe ìròyìn rárá àmọ́ torí pé ọ̀rọ̀ ògùn lẹ́nu wa mo ṣe ní kí n wá bẹ̀yẹ̀ pé kẹ́ ẹ jọ kẹ́tù wọ̀ mo fẹ́ kẹ́ ẹ dáríjì irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ sí lọ́wọ́ ọmọ láyé àti wípé ẹ̀ẹ́dẹ̀ gbọ́ra yín yé ni o kò yán lè rí kò dẹ̀ ní ṣe láéláé ẹ ṣáà bá mi fọwọ́ wọnú ẹ dáríjì ẹ jọ kúrò. ẹ jẹjẹ fọdí màmá kẹ ṣe máa pín mi ojú yín rí àmọ́ ilé mi ò lè gbà mi ò wojú yín mi ò dẹ̀ ní fẹ́ wò rárá èèyàn lórí láyà ó gbọ́kùnrin wanu lé mi àmì ẹjọ́ sódẹ̀ dìgbà tí bá ká wọn lórí bẹ́ẹ̀dì ní òwò no ó yà mí lẹ́nu pé nǹkan lè tẹ̀lé lẹ́yìn ká máa bẹ̀bẹ̀ rẹ̀ náà ó yà mí lẹ́nu. Kò sọ pé inú ilé ó ní àwọn wà ń ta àwọn sọ. Ṣé lèmi kọ́ lọ́wọ́ yẹn ṣé yóò kì í ṣe lèmi ni. Michael tó ń torí ọ̀dọ́ ó fọwọ́ abẹ́ ẹ̀ báyìí kí ṣù ìyá ẹ lọ láti jọ́ tí mo ti fẹ́ mi ò mọ ọkùnrin mi ìwọ nìkan ni jọ má lè nídìí ẹrù mi jọ ń torí ọlọ́run. Bẹ́ẹ̀ni ẹ sọ̀n jáde òyìn àlè yìí tó yan yẹn ń kọ́
Kí ló ń perú ẹ̀? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jọ̀ọ́, ẹ má sọ̀rọ̀ mọ́. Ẹ má sọ̀rọ̀ mọ́, mi ò fẹ́ ṣẹ̀yìn rárá, ẹ jọ̀ọ́. And look, let me tell you, mi ò fẹ́ wàhálà o. Mi ò fẹ́ wàhálà rárá. Jọ̀ọ́ torí Ọlọ́run, mo bẹ̀ ẹ́ ni. N tí mo fẹ́ ni pé dúró lórí ọwọ́ ẹ, kí èmi náà dúró lórí ọwọ́ mi. For now, let us be. Ẹ jọ̀ọ́. Dìde má jẹ́ kí n ṣìwàwù. Because the next thing lọ́wọ́ asọ́nsìn pé mo bẹ̀ sí ṣe kinní kan. Mo ti bá Ọlọ́run bá dá má jẹ́ mo pé domestic violence ó jìnnà sí mi, èmi náà jìnnà sí. So please leave. A ní kò jáde. Ìwọ lè ṣọlọ Dáàdì Táyọ̀. Ìwọ mi kúnlẹ̀ fún. Ẹjọ́ máa tẹ̀lé. Àbí mo bóyá nǹkan lè ń kọ́. Wọ́n ṣe rí wọn ládé orí wọn ní kankan. Wọ́n fẹ́ di màmá kẹ́. Ṣaléwá. Yes, sir. Tó bá tẹ̀lé ló máa sọ ní. Baby. That's good. Ṣaléwá. Sir. Ó ṣàrí pé mò ń tọ́jú ẹ. Gbogbo nǹkan tó ń béèrè fún ni mò ń fún ẹ. Wo ilé tí mo gbà fún ẹ. Gbogbo comfort ni mo fi tẹ́ ẹ lọ́rùn. And the only reason tí mo fi ń ṣe gbogbo eléyìí ni ti torí ọmọdé. Torí Ọlọ́run bá mi tọ́jú ọmọ mi. Ẹ̀yin náà rí pé mò ń tọ́jú ẹ̀. Ẹ rí pé ó ti fẹ́ mú mi parẹ́ o bí mo ṣe sáré rò. Kí ló mú lára ẹ̀? Ní tó ṣe máa mú tó máa fi pé 2 years. 2 years. Anyway, that's just a joke. But bá mi tọ́jú ẹ̀. Ṣó ti yẹ. Any other thing tó bá need, send SMS. Ṣó ti yẹ. And má gbàgbé àdéhùn. Má gbàgbé àdéhùn. Ọ̀ṣẹ́gun. I've got to go now. Okay. Màá tún máa yọjú sí yín. All right. So. Etí lọ ni. Mo ti wà bí ó ṣe díẹ̀. Báwo wà lẹ́nu dé? I'm fine. Báwo ni díẹ̀? Okay. Jẹ́ kí n bẹ̀ wá a little bit. Má bínú. Jọ̀ọ́ bá mi fi ra recharge card. Thank you, sir. You're welcome. Yes, sir. So, èmi ti lọ nìyẹn. Okay, darling. Okay, sir. Àǹtí mi, Alpha. Dáadáa ni nà. Dáadáa ni ibi tí báwo láwùfà. Yeah, wọ́n ti settle mi. Ṣé o gbẹ̀lẹ́ fún yín? Everything. Wow, àǹtí mi, ọkùn yẹn ṣe normal gan o. Yes, now. Àǹtí mi, this is good news. Tó bá wá rí bẹ́ẹ̀, ẹ mọ̀ pé kò easy láti gbé ọpọlọ kalẹ̀. So. Ẹwà. Yes, ma'am. Bọ̀ ṣe orí fóònù lọ́wọ́ mi tí máa fi transfer sí ẹ̀sẹ̀ ni. Ó ti ń tutù náà, ẹ stop ẹ̀. Ẹwà, ṣé torí ó jẹ́ pé ìwọ ló gbé ọpọlọ kalẹ̀ fún mi? Bẹ́ẹ̀ ni àǹtí mi. Okay, máa fún ẹ later. Àǹtí mi iṣẹ́ ń ṣeré ni. Later báwo? No, later ti pẹ́ jù. Ẹ̀wọ̀ ti like owó jù. Àǹtí mi ó ti ń pẹ́ jù. Wọ́n mú lọ tẹ́ ọmọ mi sínú ilé jáde. Àǹtí mi. Ọyá máa bọ̀ kí wá fún. Àǹtí mi. Máa bọ̀ sẹ́ẹ̀. Àlàbọ̀ wọn máa ti wá ń di ẹ̀kú báyìí. Nǹkan kékeré ni mo máa gbé ọ̀rọ̀ tẹ́lẹ̀. Mi mọ̀ pé nǹkan tó le tó báyìí ni. Kí ni nǹkan tá a fẹ́ ṣe báyìí? Doris, nǹkan tó máa ń sọ nìyẹn wípé yára gbọ́rọ̀ lọ́ra láti fèsì. Nígbà tọ́rọ̀ yìí kọ́kọ́ ṣẹlẹ̀, mo pè é bí iná láti jọ ń sọ, ẹ jẹ́ ká jọ lọ ká lọ bí ọkọ ẹ̀. Ṣebí ṣe ló fárígá tòótọ́ ọkọ ẹ̀ ò lè rí ti tó gbàgbọ́ pé ṣe lọ̀rẹ́ ẹ̀ yàn lè. Àbí bẹ́ẹ̀ kọ́? Ọdún mọ́mọ́ kéde máa wò ó kó ṣe fọ́ọ̀tì ni o. Ọ̀rẹ́ mi, lè blame mi. Tẹ bá rí ìgbà tí ọkọ ẹ̀ wá rojọ́ bẹ́rẹ́bẹ́rẹ́ fún mi tó pè mí lórí fóònù. Tó bá jẹ́ pé nǹkan ní ẹni mọ̀ nǹkan tẹ fẹ́ ṣe mọ́. Kó ṣe fọ́ọ̀tì mi, nǹkan tó jẹ́ kí n believe pé lóòótọ́ ló ṣe nǹkan tó ṣe nìyẹn. Ètò tó kọ ẹrú fún mi ni Ọlọ́run bá ń gbọ́. Mo ti ń yà lọ́wọ́ ṣá. Nǹkan tí mi ṣàfihàn ni pé ẹjọ́ tó lọ lọ́wọ́ ẹ bá ń bẹ ọ̀rẹ́ mi jọ dáríjì mi. Ìgbà ìmọ̀ ni please.
That's okay. Stop saying that. Oh, she and I borrow low. But now, when we go to one labor, hey Joe, kí ni ṣe báyìí? Kí ni next thing láti ṣe? Tí n bá lóye mi ro ni mo pa. Kò yé mi. Mo lọ léwe. Ọkọ mi ò jẹ́ kí n fi pálí mi ṣiṣẹ́. Kò dá mi lóko. Mi ò ṣiṣẹ́ kankan. Ó ní torí pé inú ilé láàyè obìnrin. Kí n ṣáà máa yín mọjọ́ lẹ̀ fóun ṣá ló fẹ́. Ó gbé mi sórí àga tí ò ní sẹ́. Ó wá jù mí mọ́lẹ̀. Where do I start from? Kí ni mo fẹ́ ṣe? Ó lágbára o. But èmi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé èmi ò ṣe ìwé tèmi. Bẹ́ẹ̀ ni ọkọ alálùbáríkà, ọkùnrin tí wọ́n fi ń tọrọ lọ́wọ́ ọkùnrin, òun lọ́lọ́run pèsè fún mi. Bẹ́ẹ̀ ni mo sọ, ọkọ mi ń táwọn olórí burúkú ọkùnrin tó wà ń gbòòrò, àwọn ọkùnrin wòye máa ṣàǹfààní tó wà ń ta, ọkọ mi yàtọ̀ gédéǹgbé, ọkọ mi dá yàtọ̀. Mo ti dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi, irú ọkọ tó lọ́run fún mi. Ọkọ tèmi ṣe gbẹ́kẹ̀lé. Ó ọ̀rẹ́ mi, má ro anything. Àdúrà tí mi gbà sọ́dọ̀ mi ni pé kí Ọlọ́run bá mi yí ọkọ ẹ̀ padà. Ọkọ ẹ̀ máa ṣe bọ́kọ mi ṣe é ṣe fún mi tó ń tọ́jú mi lọ́tùn lọ́sì. Ṣọ́ra tí mo wọ̀ ọkọ mi yóò wá fún mi. Doris, kò máa sọ́kùnrin tó ṣe é nẹnu fún. Bí ọkọ tèmi kọ́, mo trust ẹ. Tèmi yé mi. Tolúlọpẹ́, gbogbo àyè ló gbà ẹ́ nínú ilé mi bí o. Ibi tó bá wù ẹ́ ló lè lò sí bí. Tó o bá dẹ̀ tún mind, o lè wá máa manage ní ṣọ́ọ̀pù ọ̀dọ̀ mi títí dìgbà tó lọ́wọ́ àfi ṣe ìyanu. Ṣé o ti gbọ́? Gbogbo ohun tí ò tó ó ń bọ̀ wá ṣẹ́kù. Lágbára Ọlọ́run. Ẹ ṣe mo dúpẹ́ ṣé ọ̀rẹ́ mi. Thank you. For mama kẹ́ kí lẹ́ni lè ta lè jẹ. Lọ sí kitchen. Báwo ni ọkọ ẹ ṣe fẹ́ jẹ́ kó kú òpin rẹ̀ láì níṣẹ́ lọ́wọ́? Some men are just too male. Baby, I can't even imagine myself in her shoes. I rebuke that for you. Ọlọ́run jẹ́ kí ló ṣẹlẹ̀ sí ẹ. Àmì ọkọ mi. Ara nǹkan tí máa ń sọ nìyẹn. Ara nǹkan tí máa ń sọ nìyẹn. Lórí burúkú lọkùnrin mi. Wọn ò ní life. Wọ́n kàn insist pé kíyàwó àwọn máa ṣiṣẹ́ kó máa ṣe full housewife. Not because they actually love her. Nítorí pé tó bá ṣe kán lè bá treat for kọ̀pẹ̀. Òun ló ṣe máa ń ṣe bẹ́ẹ̀. Why? Why? Ṣòtìrí oríṣiríṣi ọkùnrin ló wà. Kọ́ náà ṣáà ṣe àwa ní ọkọ dáadáa. Anyway, èmi ti dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó dá mi pé ọkọ mi kò ń ṣe olórí burúkú ọkùnrin. Ọkọ alálùbáríkà ni. Ọlọ́run wò mí sùsùn báyìí kó tó fi ẹ́ jíǹkì mi ni. But baby, ṣé kí n má tán ẹ? As from today, èmi tó ń wò yìí, mi ò ṣe full housewife mọ́. Yes, mo fẹ́ máa ṣiṣẹ́. I want to start doing something. Please. Doris. Donald. Kí ló dé? Ṣé o jẹ fruit ẹ mọ́ ni? Hello, sir. Hello, dear. Báwo ni? I'm fine, sir. And you? Ọmọ mi ńkọ́? That's good. Ṣàlàáfíà ṣá ni gbogbo yín wà? Good, good. I'm fine as well. Mo ṣe transfer owó sí account ẹ̀ sí ni. Just check your kó ti rà out. Mi tí rí bọ̀ á ti wọlé. Lo owó yẹn kó fi tọ́jú ọmọ mi. Take good care of yourself as well, and any other thing to need, just use the money for it. It's so unfortunate. Work schedule me only allow making the yọjú sí ẹ mọ́ ní week bí she promise, but I'll try coming over some other time. Oh, again, why now? And don't worry alone. Ma make attempt láti pè mí rárá. Let me do the calling. Don't call me for any reason. If there is an emergency,
just send a SMS. Is that clear? Mutibosa. Okay then. Be good. Be good. Yeah. Ma tún máa pè. Jọ̀ọ́ má pè mí o. Má pè mí rárá. Èmi á máa pè ẹ́ tí n bá need anything láti bẹ́ẹ̀ discuss. It's all right. Just take good care. Take good care of yourself. And you too, bye. Oh, Damo. Yeah. Okay. Torí pé ẹni yìí ni wọ́n jẹ́. Sùúrù o la fi ń ṣọkọ obìnrin. Sùúrù o la fi ń ṣọkọ obìnrin. Dáàdì Tìrẹsì mi náà pè mí. Ṣọ́tí ń bọ̀ ni. Wọ́n láwọn ò lè ráyè wá wíìkì mọ́. Kí ló dé? Wọ́n ní iṣẹ́ pọ̀ fáwọn, but wọ́n ti send owó sí mi. Kó má lọ jẹ́ nǹkan tí mò ń rò lọ́kàn. Kí ni nǹkan tó ń ro Ẹwà? Ṣé kò ń ṣe pé òǹkú ti fẹ́ máa dọwọ́ rú ṣá? Ìtumọ̀ yẹn. Ìgbà wo ló ti wá wọ̀ nílé ìgbẹ́? I think it's 3 weeks ago. 3 weeks ago. Wọ́n dẹ̀ tún pè ń sìn pé àwọn ọ̀tún nílé wa mọ́ ń wíìkì yìí. Jọ tán bá busy níbi iṣẹ́ ńkọ́. Ẹwà. Túrò yẹn náà mọ̀nà. Ṣé kò ń ṣe pọ̀ fẹ́ fọgbọ́gbọ́n sọ yín di baby making machine ṣá? Ẹwà fi mí sílẹ̀. Kí n fi yín sílẹ̀. Ṣùgbọ́n wọ́n ń pè wọ́n láwọn ò lè wá. Wọ́n dẹ̀ ń send owó kẹ́ máa fi tọ́jú ọmọ àǹtí mi. Ẹ dúró ná, èló ló send sí mi. Èmi tí mo pé ibi tó mọ́rọ̀ lọ. Jọ ṣé wọ́n lọ ń tọ́ ọmọ mi. Èló ló send sí mi. Kí n tiẹ̀ pẹ̀lú owó tó send sí mi. Àǹtí mi, mò ń kọ́ ń sìn ẹ̀ ń parẹ́. Ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ nípa ẹnìkọlẹ̀ landwriting. Tára yín kú là ń bá yín sọ. Àǹtí mi, mo sọ tèmi o. Mo sọ tèmi o. Ìdẹ̀lẹ̀. Tolúlọpẹ́ dúró tó kò tó dànù fóònù ẹ̀ ló rìn kì í nà ọ́. Ó dẹ̀ fi fóònù sílẹ̀ nílé handset má pé wọn sọ pé tébù fẹsẹ̀. Kí ló ń ṣe Tolúlọpẹ́ tí ò gbé call báyìí? Mi dẹ̀ mọ̀ bóyá ó wà lálàáfíà. Why is she doing this to me? Kí ló dé tó bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀? Please, just pick up. Tolú ṣe lè fún. Mi ò bá sọ̀rọ̀. Akóbá ni lọmọkùnrin yìí náà. Òun ló jẹ́ kọ́kọ́ mi lé mi jáde ń sìn. Ariwo mo sì lọ́ọ̀vẹ́ mo lọ́ọ̀vẹ́ ló ń pariwo. Èmi ò dẹ̀ lọ́ọ̀vẹ́. Torí mo mọ̀ pé màá tọkọ mi máa padà ṣá ni. Kò fi mí lọ́rùn sílẹ̀ o. Ó jọ nítorí Ọlọ́run. Èmi náà gbàdúrà pé wà tọkọ ẹ máa padà lágbára Ọlọ́run. But nǹkan tó fi ń kọ̀ tẹ̀ yìí, I can understand your plight. Send message sọ fún pé o busy wàá pẹ́ padà. Ẹ má bínú, mi ò send message kankan. Kódà mo ti block ẹni gbogbo lines mi mo bó ṣe rí eléyìí nsìn. Mi ò fẹ́ bá sọ̀rọ̀ kó fi mí sílẹ̀. Ṣé ti pa ni? Laye laye, laye laye, laye laye kò ṣeé ṣe. Laye laye o, laye laye, laye laye kò ṣeé ṣe. Ẹni mẹ́ta ò lè dúró ní méjì méjì. Laye laye kò ṣeé ṣe. A kì í fárí lẹ́yìn olórí. Laye laye kò ṣeé ṣe. Laye laye, laye laye, laye laye kò
kò ṣeé ṣe. Laye laye, laye laye, laye laye, kò ṣeé ṣe. Is it? This one, right. Yeah. You're welcome to my humble abode. Oh, wow. You like it? Yeah, so beautiful. I'm glad you like it. Oh, babe. Yeah. Do you think bringing me here is a nice idea? Yes. This is your matrimonial home, for God's sake. Baby, see, my brother, yeah. Surely, èmi ni aláṣẹ àti olùdarí inú ilé mi. Kò dẹ̀ sí bàbá ńlá bàbá yálà ya anybody tó máa pàṣẹ fún mi lórí bí mo ṣe máa ṣe inú ilé mi. Yes. Wo kò séwu lóko àfi gìrì àparò. Gbà bẹ́ẹ̀ nínú ilé yìí ó free. Tá bá rí òpònú àpọ̀dà kankan tó fẹ́ challenge ẹnu ilé, babes, kò fún. Really? Give it to the person hard. Sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ nínú àkó gbọ́. Yeah. Yeah. Let me take you around. Take you to the bedroom. Bedroom tèmi gẹ́gẹ́. Tí wàá máa wà. Tí wàá wà títí ayérayé. That way, darling. That way, darling. Oh my God. Ọmọ ìlà pa mí dànù. Ọlọ́run. Ìwọ la ṣe tèmi léṣe. Doris. Yes. Oni ká máa bọ̀ nbí ká wá celebrate. Àti débi báyìí. Àti jókòó. Kí ni nǹkan tá ń celebrate gangan. Ẹ wò. Kò ṣe wípé mo fẹ́ kẹ́ wá bá mi celebrate nìkan. Mo tún fẹ́ kẹ́ advise mi lórí nǹkan tó wà lẹ́yìn. Mo fẹ́ ká wá celebrate. Mo fẹ́ ká wá advise. Kí la fẹ́ advise lórí gangan? Ẹ ṣé. Ṣé bí mo ṣe wà yìí? Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, ọkọ mi ti send 5.5 million naira sí account mi pé kí n fi ṣe business. But mi mọ̀ kan tí n fẹ́ fowó yìí ṣe. Ìtorí ẹ̀ ni mo ṣe pè yín pé kẹ́ wá advise mi gangan. Kí ni mo lè fi owó yìí ṣe gangan? Business wo ni mo lè kó lé lórí? Ẹ jọ̀ọ́. Fara ẹ balẹ̀, Doris. Nígbà tí ìwọ sọ fọ́kọ ẹ pé kó fún ẹ lówó 5.5 million. Ó ṣáà máa ní nǹkan tó rò kó tó lè sọ yẹn jáde. Kí ni nǹkan tó rò nínú ẹ pé o fẹ́ máa ta o kó tó ní kó fún ẹ lówó? Àbó kan dédé ní mo fẹ́ gbowó o, mo fẹ́ máa fi ṣakọ kiri ni. Kò sí nǹkan méjì tí mo rò ju ọ̀rọ̀ ọ̀rẹ́ mi lọ. Bí ti báwo? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ fi ọ̀rọ̀ tí ẹ̀ kọ́gbọ́n ni. Tó rán sọ wípé ẹni tó jìn sí kòtò, ó kó àwọn tó kù lọ́gbọ́n ni. Èmi bọ́kọ mi sọ̀rọ̀ ni pé kó jọ mi ò ṣe full housewife mọ́. Mo fẹ́ kó fún mi lóhun bẹ́ẹ̀ máa ṣe business. Ẹ̀dẹ̀ mo rú ọkọ tí mo ní. Ẹ mọ̀ pé ọkọ alálùbáríkà lọkọ mi. Ọkọ tí mo fi ń tọrọ ọkọ ni ọkọ tèmi ní. Lọ́wọ́ kan tí mo bá sọ báyìí, kò jẹ́ kí n sọ̀rọ̀ délẹ̀. Mo gbọ́ gbọ̀ngàn aláàtì lórí fóònù mi. Ọkọ mi yàtọ̀ sọ́kọ àwọn kan. Ọkọ mi alálùbáríkà ní kó tí mọ́dẹ̀ fẹ́ ló ń ṣe fún mi. Doris. Yes. Doris. Mo wà pẹ̀lú yín. Doris. Ó ṣàjòyè àgbọ̀kọ̀ lórí pàǹtẹ̀tẹ̀. Ọkọ̀ lórí pàǹtẹ̀tẹ̀. Ọkọ mi dì sẹ́fù kan tí mo ń sọ yìí. Ẹ̀yin náà mú ọkọ̀ gidi ni mo fẹ́. Jẹ́ kí n kúkú máa pè ẹ́ ní Doris àbọ̀kọ̀kú. Ọkùnrin. Ẹ mọ̀ pé lálùbáríkà lọkọ mi. Ó yàtọ̀ sọ́kọ àwọn kan. Doris, o ní àsọtán ọ̀rọ̀ lẹ́nu. Aṣọ bàjẹ́ wà lẹ́nu ẹ̀. Kí ló dé náà? Kí ló dé tó jẹ́ pé ọ̀rẹ́ ẹ̀ náà ló máa ń láì láti fi ta yín? Ṣé kí wọ́n sì tọrọ? Ó tọrọ wo ló ń sọ? Ẹ̀rín ẹ̀ ń pa mí. Ẹ
ẹ fílẹ̀ èmi sì wà use mi ọ̀rẹ́ ọjọ́ mi lójú mo dey understand ẹ fílẹ̀. ọ̀rẹ́ mi thanks for the understanding ìtorí ẹ̀kọ́ kan ni mo ṣe lọ́ọ̀bẹ̀ wo mi ò lè bá fi ọ̀rẹ́ ṣe mi ò lè bínú sí ẹ láéláé mi ò lè fi ẹ́ sílẹ̀ sórí tó bá pa àwọn kan ni wọ́n á ti take ẹ up wọ́n lè ní mò ń ṣe kinní kan ni o mò ń yọ àwọn ni o mò ń fa àwọn ṣe kìyẹyẹ ni àbí nǹkan kan níbo ọ̀rẹ́ mi kò sí nǹkan tí mo sọ báyìí ó ń ba lára mu ni kò ń bínú rárá. torí pé ọmọ dáadáa ni mi bẹ́ẹ̀ ni ọmọ dáadáa ni ẹni tí ò rí ò tí ì rí èèyàn bẹ́ẹ̀ ni. ẹ wò ẹ jẹ́ ká gbé nǹkan tó wà nílẹ̀ this call for celebration ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gba nǹkan tá a bá fẹ́ lọ́tùn lósì ẹ fẹ́ jẹ ni ẹ fẹ́ mu ni ẹ fẹ́ dì lọ sílé ni I'm here for you. gbogbo ohun tó bá ti ọ́dà fún wa la máa jẹ àbí Tolúlọpẹ́ gbogbo ohun tó bá fún wa la máa jẹ mi for the mama kẹ ẹni mọ̀ òkú ẹni kò mọ̀ ó lọ ń fi rẹ̀ hàn pé èmi tí mò ń jẹ́ bẹ́ẹ̀ ni bó ṣe wà nìyẹn. Láyé 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 kò ṣeé ṣe láyé láyé o láyé 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 kò ṣeé ṣe ẹni mẹ́ta ò lè dúró ní méjì méjì láyé láyé kò ṣeé ṣe a kì í fárí lẹ́yìn olórí láyé láyé kò ṣeé ṣe láyé 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 kò ṣeé ṣe láyé 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 kò ṣeé ṣe. Tolúlọpẹ́ kí ló ń ṣe ẹ́ gan farabalẹ̀ kí ni problem ẹ ṣé o rí pé aláṣẹ́wó ni Michael àbí orúkọ èèyàn tó gbé yẹn ni òkè ó fẹ́ lọ máa bá irú aláṣẹ́wó yẹn jà bí ṣé wọ́n lè wọrú nǹkan tó wọ̀ yẹn ṣé wọ́n lè wọrú nǹkan tó wọ̀ yẹn fún mi kọ́kọ́rọ́ mọ́tò níṣó màá wá rí wọn bí padà létà níṣó ní mọ́tò màá wá ẹ́ kẹ́ni màá jẹ́ ẹ sílẹ̀ o Tolúlọpẹ́ má yẹ kí n bá ẹ jà o má yẹ kí n bá ẹ jà o níṣó ìṣòro mọ́tò tí ó ti rí pé ẹranko játijàti ló fẹ́ tí ó ti rí. torí pé ẹni yìí ni wọ́n jẹ́ lábẹ́ bó ti wù kó rí ṣe ló yẹ kẹ́ ẹ gbọ́ra yín yé ìjà ò dọ́là ó kọ́ ní sọ ni mo ní lábẹ́ bó ti wù kó rí o ṣe ló yẹ kẹ́ ẹ gbọ́ra yín yé ìjà ò dọ́là ó kọ́ ní sọ ni. Máa ṣíwá sókè lóbìnrin torí pé kò dára. Ó yá bọ́lẹ̀. Bọ́lẹ̀ kó tún bẹ́ẹ̀ tì lára nàbí kí ló fẹ́ gbé léyìí ewé lẹ́kùn dídìrín gan. Michael gbóbìnrin mi kí ló fẹ́ kí n ṣe fún ohun tí mi ò ṣe bóbìnrin ṣe nífẹ̀ẹ́ ọkùnrin ni mo nífẹ̀ẹ́ ọkọ mi ibi tó bá ní kí yọ̀mí ṣomi sí òun ló ṣomi sí kí ló tún fẹ́ kí n ṣe fún òun ó wá ń fobìnrin spice mi. Mo rò pé ó wọ ọ̀rá ìtì mi mọ̀ pé ó wọ ọ̀rá ìtì rárá aṣọ́rí ẹ̀ ò tiẹ̀ pé Michael fobìnrin spice ẹ̀ torí ẹ̀ ló ṣe fẹ́ takú sínú mọ́tò báyìí ṣé Michael wà níbí báyìí ni torí kí Michael gbóbìnrin mi òkè ìwọ àti Michael wọn jọ bí yín pọ̀ látòdì ọ̀run ni torí pé ó ti gbóbìnrin mi sìn wọ́n ní wò gbọ́dọ̀ gbọ́kùnrin mi àbáyé Michael ló wá ṣọ́ra ẹ̀ gan o má yẹ kí n wojú ètò ẹ̀rá yìí ojú. ẹ ló Kórèdé. Yes, ma'am. Ṣorí pé èmi ni mo kọ́ ọ̀lẹ́ pé kó wá rí mi. Bẹ́ẹ̀ ni ma. Mo ní ọ̀rọ̀ pàtàkì tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Jẹ́ kí n kọ́kọ́ sọ nǹkan kan fún ẹ. Ṣorí fọ́ọ̀dì màmá kẹtàn ń pè mí. Kò ń ṣe pé torí pé bóyá mo ya àṣà àbí mo jẹ́ èèyàn burúkú. Àmọ́ torí pé mi ò gba nonsense. Paramọ́lẹ̀ mi kọ ọ̀rọ̀ ọ̀wọ̀ sí. Ìtumọ̀ fọ́ọ̀dì màmá kẹ nìyẹn o. Wọ́n tún wá ń pè délẹ̀. Tó bá fẹ́ pè délẹ̀ wọ́n sọ fún ẹ wípé ẹni tí ò mọ̀ òkú ẹni tí ò wá mọ̀ yẹn wá ń wá kiri òun fúnra lọ farahàn hàn pé èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀ ìtumọ̀ ènìyàn mi ò gba nọ́nsẹ̀nsì ni o ẹni mọ̀ òkú
Yes, ma'am. Mo pè é torí ọ̀rọ̀ Tolúlọpẹ́ yìí ni. Okay. Mo rí wípé Tolúlọpẹ́ ó deserve tó máa take care. Tá máa kẹ́, tá máa gẹ́, tá máa gbé bí ọmọ tuntun. Bó ṣe wà ẹ́ kò ń ṣe ní ìyá. Kò deserve tó máa fi ìyà jẹ, tó máa treat ìgbà tó máa treat ajá. She doesn't deserve that. Torí pé pleasant person ni. Mo wá rò gbogbo ẹ̀ lọ títí tí mo rò padà. Ló jẹ́ kí n fẹ́ gbé ìgbésẹ̀ tí mo fẹ́ gbé wípé mo fẹ́ kó bá mi tọ́jú Tolúlọpẹ́. Torí pé mo rí pé ìwọ nìkan náà lẹ́yìn tí mo lè pè. Mo wá fẹ́ put ẹ̀ sí ẹ pé ṣé mi ò bá wrong person sọ̀rọ̀. Not at all, ma. Auntie, Sherry Tolúlọpẹ́, ọmọ tá a kọ́ dáadáa tó dẹ́gbẹ́ kọ́ ni. Òun gẹ́gẹ́ bí obìnrin, ó lè ti gbàgbé àwọn nǹkan tí mi àti ẹ̀ ṣe in the past, ṣùgbọ́n èmi ò jẹ́ gbàgbé. Mo mọ̀ dáadáa pé Tolu is a very pleasant woman. Ọkọ ó gbẹ́kọ̀. Though èmi ò ní intention láti dálé ẹrù. I just want her to be happy. Wo, má làágùn jìnnà. Má rojọ́ jù bó ṣe yẹ lọ. Ibi tí ìwọ ò sọ̀rọ̀ dé, ó yé mi jù bẹ́ẹ̀ lọ. Nǹkan tí mo kàn fẹ́ látọ̀dọ̀ ẹni wípé promise wípé o ò ní jẹ́ kí n regret action. Ẹ lè regret, ma. Ẹ lè ever regret, ma. Thank you, ma. Tolu, jọ sọ fún mi, ṣé orí bíbẹ́ báyìí lóògùn orí fífọ́ ni? Ọkọ ẹ̀ ń pè ẹ́ lólè, ó dẹ̀ tún gbé ọmọ ẹ̀rùn jó. Ẹni tí ọkọ ẹ̀ sọ wípé òun ṣe ṣìnà pẹ̀lú ẹ̀ tó ṣe ń complain tí ó ti gbẹ̀bẹ̀ ẹ̀, ó tún wá lórí lájà, ó lọ ń date ẹnìyẹn. Tolu, jọ ṣé nǹkan tí wà tí for the mama kẹ̀, ṣé nǹkan tẹ̀ ń ṣe ṣé òun kò make sense ya? Ṣé ó make sense? Doris, ẹbí ẹ kúrúkọ. Kò yé ṣe bí torí pé wọ́n lọ́kọ gidi ni nǹkan tó bá sì rí lọ́wọ́ ọkọ ẹ ló máa ń ṣe fún ẹ gbogbo nǹkan ló fi tẹ́ ẹ lọ́rùn àmọ́ àdúrà mi fún ẹ ni pé Ọlọ́run ayẹ kó ríru tèmi nílé ọkọ. Tolu, ewu ní ti pè báyìí. Èpè kọ́ ọ̀rẹ́ tó tọrọ bá délẹ̀ jẹ́ ká sọ ó ti máa ń tètè judge èèyàn jù mo bẹ̀ nítorí Ọlọ́run má judge mi o. I just need you to see from my own point of view. Kò yẹ jọ nítorí Ọlọ́run mo gbà ládùúrà fún ẹ pé Ọlọ́run ń jẹ́ kó rí gbogbo nǹkan tí mo rí ní ọkọ Ọlọ́run ń jẹ́ kó rí. Àmín Ọlọ́run. Laye laye, laye laye kò ṣeé ṣe. Ẹni mẹ́ta ò lè dúró ní méjì méjì. Laye laye kò ṣeé ṣe. A kì í fárí lẹ́yìn olórí. Laye laye kò ṣeé ṣe. Laye laye, laye laye, laye laye kò ṣeé ṣe. Laye laye, laye laye. Lydia. Laye laye kò ṣeé ṣe. Ṣé bó sọ pé oúnjẹ wà ní kitchen ni kò sí oúnjẹ kitchen náà? Yeah, oúnjẹ wà ń bẹ̀. Mo ṣàfojú ara ẹ̀ rí, mo ní pé food stuff wà ń bẹ̀. Jọ, kí ló tó dáná? But babe, ó ṣàrí nails ni. Ìgbà tí mo ń try láti bẹ́ẹ̀ ṣe noodles oúnjẹ tàgbọ́n nílé ìfọyọ̀, ó dẹ̀ ṣe ń dùn mí. So mo ò ní lè ṣe wàhálà, ó ṣàrí. Àti pé bíbí ṣe ń pa ẹ́ lè bí ń pa ẹ̀mí náà, so mo feel pé bóyá ká lọ eatery or something. Lydia, kí ló ń sọ tí ò dùn lẹ́nu ẹ̀? Torí pé o fix nails nsìn, o lè dáná fún mi láti jẹun. Oh, now tó a fẹ́ jẹ, a gbọ́dọ̀ lọ sí eatery. It doesn't make sense. But kí ló fẹ́ kí n ṣe ń sìn? Mo ò kí n ṣe slave ẹ̀ náà. Ṣé mo jọ́ ọmọ ọ̀dọ̀ ẹni?
ṣé mo jọ ọmọ ọ̀dọ̀ ẹni mo ní mo fix nails mo ò lè dáná èyí tí mo ṣe níjẹta ọwọ́ yìí ṣì ń dùn mí má ní mi lára ó dẹ̀ pariwo lé mi lórí mo ní àwọn nearby restaurant wà bẹ́ẹ̀ yẹn jẹ́ ká jọ lọ jẹun bẹ́ẹ̀ ebi ń pa mí so kí ló tún fẹ́ kí n ṣe. tó bá ti yá ẹ. ẹni bá mọ ìwúrà o má ló yẹ ká ta ìwúrà fún torí pé ká gbé búra fún tí kò kẹ́ bó ti yẹ. Ibi ti bá wọn. Baby, mi ò lè sùn now. See, I still need more. Need more? Yes. After 4 rounds? Wọ́n dẹ̀ máa pariwo 4 rounds. Èmi mélòó gangan ni 4 tó ń sọ nípa ìdá mi lóhùn. Ṣé a lè ṣe 8 to 10 ni? Why tó ń ṣe báyìí now? I'm here for you. Yes. Rounds. Wọ́n dẹ̀ máa pariwo 4 mélòó ni 4? Kódà. Mo ti gbọ́ ọ. I'm sorry, baby. You don't. Kí ló lọ? Èmi lọ sí guest room nìyẹn. Guest room? Yes. Láti lọ ṣe kí ni? Ibẹ̀ lè bí máa sùn. What do you mean? Ó ṣe máa lọ sùn sí guest room torí kí ni? Okay baby, okay, it's okay. Try pé torí pé ọ̀rọ̀ tèmi sọ pé mo fẹ́ sí ni. Má worry, mi ò fẹ́ anything mọ́. Wá sùn. Ìwọ má worry. Ìwọ sùn oorun ẹ ní ayọ̀ àtàlàáfíà níbi tí ó wà. Jẹ́ kí èmi náà lọ sùn tèmi láyọ̀ àtàlàáfíà nínú guest room. Why tó ṣe báyìí náà? Ẹ gbà mí torí Ọlọ́run. Baby, ó dé take it easy àbí? Ẹ má bínú, ṣé wà nù? Tí Yorùbá wà òkè kí sọ pé mi wà òkè ni. Kí ló tó máa ṣe báyìí nù? Tí òun tó ní jàre. No, come on. So, oh, come on. So much. I really appreciate it. Tolu, stop embarrassing me. Tó bá sọ fún mi pé o ṣe gan, mo ṣe ń feel embarrassed. You know why? Why? Ọkùnrin láti ní responsibility tó máa ṣe lórí obìnrin yẹn. Ẹ̀tọ́ mi ni mo ń ṣe fún ẹ. Bó ṣe wọ́n sọ ṣẹ́gun jẹ́ kí n feel bí pé kò yẹ kí n máa ṣe nǹkan tí mò ń ṣe. Kòrédé, síbẹ̀síbẹ̀ mo láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Tó bá ṣe fún mi ńkọ́? Tèmi dẹ̀ yé mi. Kí ló yẹ? Don't worry. See, more than anything in the world, I love you. I love you more. And I will do anything. I love you more. Are you? Wait. Let me ask you. Are you happy? I'm happy. That's. Yeah, babe. For the mama care. For the mama care. I will tell you. For the mama care. Ẹ ká sọ wa. Àwọn eléyìí ó gbà yìí tán. Yes, ma. Báwo ni ọkọ mi? I'm fine, thank you, ma. Mo ti bẹ̀rẹ̀ ní tẹ́lẹ̀ wọn ní ẹ jáde. Bẹ́ẹ̀ni, mo sáré lọ sin owó kan, mo gbé owó kan lọ. Bẹ́ẹ̀ tí ń rí. Ó ti fẹ́ máa lọ. Yes, ma. Ó ti ṣe díẹ̀ tí mo ti wà lóhùn. Ó ṣe jẹ́ pé gbogbo ìgbà tó bá ti wá síbí ló máa ń kánjú láti rà. Kò rí bẹ́ẹ̀, ó ti àbí mo ti pẹ́ díẹ̀ mà. Èmi ò bá yín fà á, mi ò dẹ̀ bínú. Ìwọ ti ń ṣe tiẹ̀ báyìí. Àmọ́ ọjọ́ tèmi bá máa tẹ́fẹ̀ẹ́ náà tèmi, ìjọ yẹn máa invite ẹ láti àárọ̀. Wà dẹ̀ wà ń bí dalẹ̀ pátápátá. Okay, without pleasure. Ma like láti wà ń bí látàárọ̀ dalẹ̀. Ó ti parí kókó tọ́jú mi. Yes. Mo ń rọ́wọ́ ẹ̀, mo ń gbòòrò ẹ̀. Àṣírí ẹ̀ ò ní tú, àárẹ̀ méjì ò ní dàrú. Àbáwárẹ̀ ní kẹ́ni tá a bínú obìnrin àbáfabẹ́ gbé jáde. Bí wọ́n sọ pé òun fẹ́ dáàrin yín, Ọlọ́run á bá mi lù fọ́jú lẹ́nu. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ọlọ́run ń tọ́jú wa papọ̀ ma. Thank you, ma. Yes, ma. Àmín, ma. Thank you very much, ma. Ẹ ṣé gan, ma. So, babe, should I come around to take you to club? Later.
Hello, Kobe. Ṣé o enjoy? Ṣé kí n má parọ́ tó ẹ̀? Oúnjẹ yóò dùn rárá. Tó bá observe, first spoon tí mo gbé omi ni mo fi lò. Honestly, jọ ṣé omi òkun ló fi ṣe ni? Because iyọ̀ tó wà nú ẹ̀, ó dàbí ìgbà tó yẹ pé trailer ló fi rò ni. Ó fọ́ mi létí. Sọ. Tó bá dánwò, wàá dán tán. Tó bá try ẹ̀, wàá gbà wípé mo mọ èèyàn dẹ̀ mọ̀ mí gan. Can you imagine? Ó fẹ́ gbá mi létí? Ṣé ìyàwó lé ni mí ni? Àbórí mi kò tó fẹ́ mi. Lábí gbogbo stress tí mo go through, mo bọ́ sínú kitchen yẹn pẹ̀lú nails mi, expensive nails mi. Ó wá jẹ oúnjẹ náà tán, ó sọ fún mi pé ṣé omi òkun lèmi fi ṣe ni? You must be joking. Ẹ máa wo bọ̀bọ̀ ìṣá, ingrate ni ẹ́, ingrate aláìmoore. Má tún gbá ilé ọkàn sí. Ẹni bá mọ ìwúra ni yóò kẹ́. Nǹkan tá a gbélé lọ́wọ́ wúrà ní. Wúrà òun fàdákà la fi fún ẹ. Ṣùgbọ́n ìwọ kò mọ ìwúra. Ẹni mọ ìwúra là ń tà fún. Orí mi má jẹ́ ṣe tó ń wò mí. Mo rí bó ṣe ń jẹ ni mo fẹ́ bèrè pé ṣé o láìkẹ́ ṣó dùn. Kí ló gbé mọ̀ ẹ̀jẹ̀? Mo lè jíjẹ́ sí ìfín jọwọ́ mi bẹ́. Kí ló dùn ní ilé ìsìn? Ó fi ìyọ̀já fi gbogbo ẹ̀ ṣe, mò ń bẹ́ jẹ́, mò ń rọ́jú, mò ń jẹ́. Ojókòó wo mi, ó sọ mí di sinimá ń wò mí. Ilé tó bá dìde, màá dìde níbi báyìí sìn. Kó ń jẹ ló ṣe. Wọ́n bá wò bóyá wọ́n ń gbádùn ẹ̀. Kí ló dùn ní ilé? Laye laye, laye laye. Ọ̀kú. Laye laye kò ṣeé ṣe. Laye laye o. Laye laye. Laye laye kò ṣeé ṣe. Ẹni mẹ́ta ò lè dúró ní méjì méjì. Laye laye kò ṣeé ṣe. A kì í fárí lẹ́yìn olórí. Rí ẹ nǹkan lórí ẹ. Laye laye kò ṣeé ṣe. Laye laye Kúnlé o. Káàbọ̀ my dear. Báwo ni? Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mò ń bá wọn kan chat ń bí báyìí tó le jù. Ẹ ò ṣáà máa wò mí. Anyway, Táyọ̀ ńkọ́? Ó ti sùn. Ó ti rẹ̀ ìbí náà. Mo fẹ́ lọ sùn. Okay dear. Ẹ kì lọ sódà. All right. Ó dàárọ̀ dear. Ọ̀nàkẹ́, ọ̀rọ̀ kan gbénú mi. Kò ṣe pé gbénú mi, ó ń gbé mi inú. Ọ̀la ló yẹ kí n sọ, kò yẹ kí n sọ lálẹ́. Ó yá mo gbọ́. Kóredé ló sọ̀rọ̀ kan fún mi. Jókòó. Jẹ́ kí n sọ báyìí. Ó ní òun fẹ́ apply fún visa Femi àti Táyọ̀ ká máa bọ̀ wọn sí Amẹ́ríkà. Kí lèyìn fi wọ́n? Kí ni wọ́n sọ fún? Mi ò sì dá lóhùn. Ní tó yẹ kó sọ fún pé lẹ́sẹ̀kẹsẹ̀ pé mo ti gbọ́, mo ti gbà, mo ti fọwọ́ sí Amẹ́ríkà ti yá. Báwo ló ṣe sọ̀rọ̀ báyìí? Tí Michael bá padà wá bẹ̀ mí ńkọ́? Michael ló pè sí. Mo ní Michael ló pè. Michael. Láti jọ́ tó ti ń bá mi rìn, mo ṣẹ̀ṣẹ̀ gbà pé orí ẹ ò pé rárá, ò ní làákàyè kankan ni o. Michael lọ́nlọ́n kẹ̀. Michael tí ọmọ yìí obìnrin tó máa ń ná ìgbà tí wọ́n bá ń ná bàrà. Àtẹni tó ń gbé ẹ tó ń gẹ̀ tó ń gbé ẹ gẹ̀ẹ́gẹ̀ tó jẹ́ kó mọ̀ wípé obìnrin ni ẹ pé obìnrin wọn láti máa kẹ́ ni. Wọ́n á ṣàṣe wípé tí Michael bá padà á ṣe kí ni? Mo ní padà á ṣe kí ni? Ṣé bí wọ́n fúnra ẹ lọ sọ fún mi wípé obìnrin kan ti ń bá Michael gbé? Káàdẹ confirm ẹ̀, ó fẹ́ lọ ṣe ìyàwó kejì àgbẹ̀. Ó fẹ́ lọ ṣe ìyàwó kejì. Bóyá òrò kó bí àtẹ̀rípò ti bímọ fún un. Wà lọ padà máa ṣe ìyálé. Ó lè di ìyálé ń bẹ̀ ìyàwó ni ẹ́, wà á tún lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ẹrú padà ń bẹ̀ ni. Ṣé sọ nǹkan fún ẹ? Michael ló bímọ, àmọ́ Kóredé ni bàbá ọmọ. Òbí mo tó ń wo mọ̀. Ṣé o ti gbọ́? Ṣé o ti gbọ́ o? Ní tèmi o, jẹ́ tó ẹ́ pé mo ti mọ̀ tẹ́lẹ̀ gan ni, àárọ̀ ẹ̀ la máa ti bẹ̀rẹ̀ sí gbà wò. Jẹ́ ká ètè lọ owó ilé àdúrà báyìí. Àárọ̀, ọ̀sán, alẹ́, ká máa gbàdúrà àtàwẹ̀. Kí Ọlọ́run gbàdúrà wa, k'Amẹ́ríkà ìbọ́ sí kó o máa lọ. Kí
orí ẹlẹ́gàn ó wá fọ́ dànù kí Michael máa gbúrò ẹ̀ sí rere. Òun bá mi rìn èmi for the mama kẹ̀. Ẹni mọ̀ òkú ẹ̀ ń kó òun náà fi rẹ̀ hàn. O mọ tó tó àti tó yẹ wá ní sí Michael látàjà bá. Michael kọ́ Michael ni. Kò sí nǹkan tó jọ. America, here we come. Èmi gan for the mama kẹ̀. Màá bẹ̀ tọ́mọ l'Amẹ́ríkà wọ́n máa ní. For the mama kẹ̀ in America. For the mama kẹ̀ in America. For the mama kẹ̀ in America. Hello mama. Orí ẹ̀ ò kì í ṣorí ìyá. Orin kan wà tí mo fẹ́ kọ fún ẹ. Wà á dẹ̀ fi pamọ́ ò gbọ́dọ̀ náà. O dẹ̀ gbọ́dọ̀ sọnù. Mo fẹ́ mọ nìyẹn. Ẹni rí ẹ nǹkan lórí ẹ. Ẹni tó rí ẹ nǹkan lórí ẹ o béèyàn bá sọ ẹ nù. Ó ti tẹ́ bèrè lọ́wọ́ onítàn. A máa yín mú kún. Tẹ́. Kí ló fẹ́ gbọ́? For the baba kẹ. Ọlọ́run ló ní kí n mọ̀ ni. Ó ṣe ọkọ mi. Wá ṣeré àdúrà tàwẹ̀ ti bẹ̀rẹ̀ America here we come o. Olúwa ó ṣe oníjáyé ó gbórúkọ rẹ lẹ́nu èmi. Olúwa ó ṣe oníjáyé ó sọ wá dìdàkúdà. Olúwa ó ṣe òjáyé ó gbà láàfíà wá lọ. Akífárí lẹ́yìn olórí. Láyé láyé kò ṣeé ṣe. Laye laye, laye laye, laye laye kò ṣeé ṣe. Laye laye, laye laye, laye laye. When did you start going to club without me? Because ìrètí mo rí ẹ, mi ò rí ẹbí ẹni tó fẹ́ jáde. Mo rè sí ojú ọrùn ni mo bá ẹ sọ. Mi ò dẹ̀ lè má disturb ẹ. Ìgbà tèmi ò dẹ̀ ti jáde, ìwọ náà kò yẹ kó lọ síbi kankan náà. Kò yẹ kí n lọ síbi kankan báwo. Ìwọ náà gbọ́rọ̀ tó sọ. You know I don't joke with my Fridays. So, kí n wá jókòó tiẹ̀ láti máa ṣe kí ni? Ibo ni mò ń lọ báwo? Kí ló fẹ́ ṣe pẹ̀lú kọ́kọ́rọ́ mọ́tò mi? No, mo fẹ́ jẹ ni. Tí bá jẹ́ tán máa ń lọ sí. Jọ, ṣé kìí ṣe tí máa bẹ́ẹ̀ kí n tó gbé mọ́tò ẹ̀ jáde? Àbó kìí ṣe ọkọ mi mọ́. Anyway, take care of me. I love you. Iṣẹ́ tí mo ṣe má jẹ́ kó dà ṣe dànù. Káàdì ẹ̀rẹ́ mi má ṣe jèrè iṣẹ́ ọwọ́ mi. Orí mi má jẹ́ ń pòfo. Ẹ̀dá mi má jẹ́ ń pòfo. Pẹ̀lú mọ́tò wo? Mọ́tò mi. Tí yàrá ya ẹ̀rà síbi àbí tí bàbá ńlá bá ẹ̀rà síbi. Mọ́tò mi ni náà ṣé bí ti tiẹ̀ lélẹ̀. Mo kọ orúkọ ẹ sílé yàbí. Mo kọ orúkọ mi sílé yàbí. Kí ló tó máa ń ṣe bí ẹni tó rí ẹ ò pé náà? Wo fúnra ẹ̀ ń brèno. Fúnra ẹ̀ ń brèno. Má fọ ọkàn mọ́tò kankan. Bá a gbé kọ́kọ́rọ́ yẹn. Mo ti máa wá jáde. Ọ̀kadà tó ń gbòòrò jù. Àbí kò fún. Tí wàá fẹ́ ṣe nǹkan tó máa please ara bẹ̀rẹ̀ sí ní jọ̀. Ìkẹ́ni wọ́n jẹ́. Tó ní mọ́tò jáde tó bá pẹ́. Máa wà ẹ̀. Mọ́tò tí yàrá ya ẹ̀rà síbi. Mo fẹ́ gbé mọ́tò jáde. Ẹ bẹ̀rẹ̀ sí ní jọ̀ jù. Sùúrù la fi ṣọkọ obìnrin. Ìyá wa ni wọ́n jẹ́. Ó yẹ kẹ́ ẹ máa pọ́n wọn lé ní o. Báyé ọkùnrin bá dára. Ó lọ́wọ́ bàyà rẹ̀. Now it's time for my game. Okay. Are you ready? Of course, yes. Name of boys, name of boys. Name of boys that you know. Go. Sunday. Bayo. Tunde. KUNLE. Shade. Very good. Sorry. Very Let me say it again now. No. Do you know the penalty? Yes. You are giving me 4 kisses. 4 kisses. 4. No problem. Let me throw it. Now. No, you're not throwing You it. started. Yeah. Okay, yeah. Mine now. Okay. Name of girls. Name of girls that you know. Funsho. Shade. Funke. Turayo. Busayo. Bukini. What? Over there change abi o rò pé mi ò ka ẹ. Oh, so Laye Laye ni bo ti late.
Tún kí ni sọ. Ṣé èèyàn máa ń ṣoore dáhùn ni? Kọ́mọdé má fi kọ́ ọ̀pá mi náà. Ta ni? Lára àwọn ọmọ tó ń wáṣẹ́ tí mo bá gẹ̀ẹ́tì iṣẹ́ ni náà. Mo lè sọ fún pé kó má pè mí mọ́. She has thanked me several times. Kò lè ìwọ fi sí silent. O máa jump o lè fọ̀rọ̀ bó mọ́lẹ̀ o mo ò ní gbà. Kò tẹ̀lé kò lè stop me. Jump, 3 jump. Lẹ́yìn yẹn, wọ́n wá fún mi ní 2 kisses. Okay. So action. 1. You. 2. Mi ò wo bẹ̀. 3. So now my kisses. Okay. Ọmọdé yóò bí pa mí. But kí ni nǹkan tó fẹ́ tálẹ́ nìyẹn gangan? Mo ti sọ fún ẹ náà, mo ṣoore fún ni. Mo ti dúpẹ́ lọ́wọ́ mi several times. Baby, kò sí nǹkan tó bad ní kéèyàn máa dúpẹ́ lọ́wọ́ ẹni tó bá ṣoore fún yàn. Let me just help you. Let me help you. No. Kò necessary ní ẹ̀ ló gbé yín. Because tèmi bá ṣoore, mo ṣe tèmi fún Ọlọ́run ni. Mi ò láìkẹ́ kéèyàn máa pè mí máa lóhùn fẹ́ máa dúpẹ́. Kò sí nǹkan tó bá ní kéèyàn dúpẹ́ lọ́wọ́ ẹni tó bá ṣoore fún yàn. You don't understand. But now, fi sí silent kò dẹ̀ dojú ẹ̀ délẹ̀ kó wọ́n bá disturb àwa. I think that's what I will do. Oh yeah. Kí ló dé? Yes. So as I was saying. Àǹtí mi kí ló ṣẹlẹ̀? Kò gbé call mi. Èyí tí mo tún pè last nsìn, ó dẹ̀ cut phone mi. Ọ̀rọ̀ ló dé lẹ́yìn àǹtí mi. Ṣẹ́yìn ò rí pé future yín ó ń dángù, ó ti ń mì jọlọjọlọ. Torí mi ò mọ reason kí yóò ṣe máa wò yín bẹ́ ṣe pretty tó yìí látòkè délẹ̀ tó máa lóhùn ní yín fẹ́ ipò ọmọ lòun fẹ́ gbà lọ́wọ́ yìí. Ọkùnrin mélòó ní 21st century tàwa yìí ló máa rí gbogbo sisi bó ṣe pọ̀ tó bẹ́ ṣe máa rí wọn tó yẹn tá fi sisi sílẹ̀ tá láftà àwọn lòun fẹ́ níyàwó. Ẹ já mi lóhùn. Ẹwà ẹni tó béèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹ̀ gbọ́. Lóòótọ́ nígbà tèmi àti one date ó sọ fún mi pé òun ti marry àní wọn ò dẹ̀ lè fẹ́ lómi lẹ́yìn ìyàwó òun. Oyún dẹ̀ ṣẹlẹ̀ nìyẹn mo ní mo fẹ́ lọ ṣẹ́ wọ́n ní kí n má ṣẹ́yún wípé ọmọ inú mi àwọn nídẹ̀. Jọ ṣé wọn ò ti sọ fún mi tẹ́lẹ̀? Ogun àsọtẹ́lẹ̀ ni kò ń parọ́ tó bá gbọ́. Ṣé ń gbọ́rọ̀ ọkùnrin ló ṣe é wò látòkè délẹ̀ báyìí ó tún wá wà òkè financially ó dẹ̀ ń tẹ́kí ẹyin ẹ wo gbogbo lè òun mà ló gbà fún mi ó wá sọ pé yẹn òun ò ní fẹ́ ẹjọ́ ẹrẹ́sẹ̀ wèrè ńlẹ̀ bù so ta ló yẹ kó bù lẹ́sẹ̀ so tí ò bá kí ń ṣẹ̀yìn kẹ́ ẹ sọ̀rọ̀ ń dodo mọ́ lọ́rùn pé àfi ńlá kó fẹ́ yín. Ọ̀rọ̀ wo ló ń sọ tí ò dùn ẹ́ lẹ́nu ẹ̀? Àdéhùn làdéhùn jọ má bínú ṣé kí lọ dalé onílé rú ni? Àdéhùn wèrè wo gan sef àdéhùn wo tẹ̀lé ń sọ ẹjọ́ ṣé kò wù ẹ̀yin kẹ́yìn lọ́kọ láyé ni ẹ̀yin ò picture future ara yín pókè o ẹ máa padà settle down ni ṣé baby mama lẹ fẹ́ ṣe for the rest of your life ni ẹ wo wèrè la fi ń wo wèrè o wèrè dẹ̀ la fi máa port ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tá a bá dàrú àǹtí mi a lè rí túntò kí lẹ̀ ń sọ yìí náà ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ àdéhùn. wẹ́ẹ̀ni sàn ẹwà ṣé o realize pé gbẹ̀yìn mo jẹ́ṣá ó dẹ̀ gbọ́ tiẹ̀ mo ń yí ẹ báyìí ó ń yí mi báyìí kí ló dé ṣé baby mo níra mi tí o bá wọ̀ bóyá kó lọ lé boyfriend ẹ̀ àbí anywhere bóyá kó lọ kó kúrò nílé mi fún mi kí ló tó máa kàn tí omi nílé mi gbọ́ tiẹ̀ o ṣó ti gbọ́ tiẹ̀ o ṣó gbọ́. Ó ti yé mi ẹ fẹ́ joyè agbẹ́mọjọ́ ẹ máa gbẹ́mọjọ́ kiri kẹ máa gbẹ́mọjọ́ kiri kẹ máa fún ọjà kiri kẹ máa ṣara gidi kẹ gbalẹ̀ ọkọ yìí lọ kẹ máa ṣe bébí mama òṣìkan kiri inú ilé èmi mo ti bá yín sọ nǹkan tí mo fẹ́ bá yín sọ ó dẹ̀ máa da kẹ ru ọ̀rọ̀ mi kẹ think twice kẹ ru ọ̀rọ̀ mi wò kẹ fún ní second thought. Lydia. Hey baby. Hi darling. How are you? Oh. Hi yo. You okay? Sure, okay. Okay. Yeah. No, sorry. Fine, Jare. Ta ló lẹ́rù? Owó tí wọ́n ní ká fi ṣiṣẹ́ ló wà ńbẹ̀. Time tí lọ ìgbà tí máa fi gbà mí dẹ̀ lọ sí bank. Mo wá rò pé first and láàárọ̀ la, màá lọ drop in bank. Ó wá gbowó wálé. Ta ló fẹ́ mọ̀ pé owó wà lé mi?
Yeah. We'll see now. That's true. Yes, I It's know. 100 later. They can drop away then. My change. There we go. Okay. All right then. Yeah. Yes, there. Let's take a shower. Yeah, I will. Hello, mommy. Lydia! Lydia! Rafi! Rafi! Lydia! Lydia! Síbò. Wọ́n dàgbére nígbà tó ń lọ o. Àmọ́ wọ́n rí tí wọ́n di ẹrù wọn fàkọ́ ọrùn mọ́níà bí wọ́n ń tráfù ní ẹ̀rẹ́ tí máa dàgbére fún mi. Lydia ti lọ. Wọ́. Lydia ti kọ́ mi. Ọ̀gbẹ́ báàgì wọn tán. Owó ni mo kó síbẹ̀. Owó Lydia ti kọ́ mi. Bọ̀dá fọ́ mi dà. Lydia fọ́ mi dà. Àti máa ṣe dáadáa o. Àyẹ̀ owó ẹ̀ sì máa pọ̀ tó. Ó máa pọ̀ o. Kó fi lè kọ́ ọ̀gá láti òyìnbó láti òyìnbó. Ọ̀gá kò wá ti mọ̀ o. Ọ̀gá! Ẹgbẹ́ bá bá wọn. Láti fi bá fún ìdẹ́kùn ìjọba lórí ìlú sísọ tó máa ń sísọ. Ẹ máa wọlé bọ̀. Please sit down. Ẹ pẹ̀lẹ́. Ẹ má bínú o. Mi ò rí ojú ìrí o. Láti bò. Ẹ kújọ́ mẹ́ta. Ẹjọ́ kan pẹ̀lú. Ṣé ti rí mà? Ilé àtọ̀nà kò ní dàrú mọ́. Àmín. Gbogbo nǹkan tó wá mí àti tí ò mí ẹrù yín Ọlọ́run ò ní dàrú. Àmín o, àmín. Gbogbo àdáwọ́lé ní báyìí a máa yọrí sí. Àmín. Ṣé wàá rí? Tó bá ń sọ̀rọ̀ ọkọ tí wọ́n fi ń tọrọ ọkọ, ní ọkọ tó wà highly responsible, ní ọkọ tó máa ń ṣe ojúṣe ẹ̀ lórí ìyàwó. Àwọn dádì ló yẹ kéèyàn fi tọrọ. Àǹtí, èmi náà mo mọ̀. Lóòótọ́, gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ pátápátá kò sí irọ́ ń bẹ̀. Ṣé rí ọkọ mi tẹ́ ẹ̀ wò yìí? Alálùbáríkà ọkùnrin ni. Bó ṣe wà yẹn, ó máa ń tọ́jú mi dáadáa. Ṣé ti yé yín? Lẹ́yìn èmi, kò sí ẹ̀yàn kankan mọ́. Kò wá tán síbẹ̀ o. Níbi tí àwọn dádì wa highly responsible dé, wọ́n tún máa ń ṣe ẹ̀tọ́ lórí ọmọ. Like wọn àpèjúwe wọn ò láfiwé ọ̀gá báyìí òun làwọn dádì ní kéèyàn ṣe ẹ̀tọ́ lórí ọmọ. Ọmọ. Ọlọ́run á ṣe láìpẹ́. Ọlọ́run tiẹ̀ ti ṣe é. Àbí àǹtí mi ní ṣàlàyé inú ilé ìjókòó sí ibà ẹ̀dẹ̀ dá kí àǹtí mi ẹ jẹ́ káwọn màdàm mọ̀ náà ẹ jẹ́ kó mọ̀ pọ̀ mọ́ wọ́n tẹ̀ dídá ní àwọn dádì wa lónìí náà. Ẹ má bínú ẹjọ́ níbi tẹ́ sọ̀rọ̀ dé yẹn mi ò fẹ́ understand yín mọ́ ẹjọ́ bóyá kẹ́ ẹ explain dáadáa kò yé mi rárá. Bẹ́ẹ̀ ni màá ẹ jẹ́ kí n explain fún un ní ìwà láti wá dá lórí bẹ́ẹ̀ ni ìwà láti wá rán nǹkan tó ṣẹlẹ̀ ní wípé ọkọ yẹn ni wọ́n ní ọmọ tó wà lọ́wọ́ mi nínú ọkọ mi ni wọ́n máa ṣe kẹ má gbọ́ ilé mi ló ṣe pé kí n sọ fún yín pé àwọn dájú ni mo bí ọmọ mi fún. Ẹ̀mí pé ọmọ tẹ́gbé dání ọkọ mi Donald lẹ́bi fún. Madam kẹjẹ máa wá wò ó orí ọmọ ló ń kọ́ ọmọ wáyé o tẹ bá accept ọmọ ọdún lẹ́sìn tẹ́mi ìjọ ń kọ́ ọmọ olùbọ̀ ṣẹ́gẹ̀t everything ẹ̀ máa padà pray mu. Shut up! Ṣé kò ṣe pé o ti ya wèrè? Àbúrò yẹn ti ń dáhùn. Ok, àbọ̀ abálọ̀rọ̀ ti tẹ̀yìn. Ṣé ẹ ti gbọ́? Jonah! Yes, dear. It's over. Ẹni mẹ́ta ò lè dúró ní méjì. Jonah, come here. Just tell me. This is not true. Tell me it's not true. I can explain. You can explain. You can explain. Doris! Ṣé tí o lè dé dálẹ̀? Kí ló wá ṣe mí? Ṣé mo sọ fún ẹ? Doris!
bá wí fọ́mẹ́ni agbọ́ orí ọ̀kẹ́rẹ́ kókó láwo bá wí fọ́mẹ́ni agbọ́. Ọ̀rẹ́ ò máa ń ṣọ̀rọ̀ ẹkún. Ó yá kí n bẹ̀ wá bọ́kẹ́ẹ̀tì wa tó bá fún síbẹ̀ tó bá kún a lè lọ fi wẹ̀. Kíni ta ló gba búrẹ́dì lọ́wọ́ ẹ kíni ṣé mò ń sọ fún ẹ tẹnu ẹ ò dúró tó jẹ́ agbọ́rọ̀. Ṣé orí inú àgbàlagbà tó máa ń wú kò sí ní tó ń wú bẹ́ẹ̀ ọ̀rọ̀ ló máa ń wú síbẹ̀. Ojú àgbàlagbà tó orí tó jì yẹn kò má sí nǹkan méjì tó jẹ́ kó jì ohun tó ojú àgbàlagbà ti rí ni tí ojú ọmọ kékeré bá wo ojú yẹn á fọ́. Bá ṣe jókòó sínú ilé tá a bá rí ọmọ kékeré tó lọ gun orí òkè tó ga jù ní gbogbo àdúgbò yìí tó lóun fẹ́ rí nǹkan tágbàlagbà ti rí kò ní rí tó máa fi ré bọ́. Èmi ń bẹ́ẹ̀ sọ tọ̀rọ̀ ń ṣẹnu yàmàyàmà ọkọ dáadáa lọ́kọ tèmi ọkọ alálùbáríkà lẹ́kọ̀ mi ọkọ mi ṣe gbẹ́kẹ̀lé ọkọ mi ṣe kinní kan èmi èṣì yẹn ò ń ṣẹnu yàmàyàmà ń bí òun sọ̀rọ̀ sí èmi òun fọ̀rọ̀ gbé mi lára o rò pé Tolú lọ́pẹ́ ló ń bá sọ̀rọ̀ mo ń wo bí tíyà ti máa jẹ́ mo dúró sápá kọ́nà kan mo wo bí tíyà yẹn ti máa mú ẹ ó ti tán àbí ò tán. gbẹ́nu sí ẹsẹ̀ gbẹ́nu sọ́hún ìwọ ló ń jẹ́ ó ti tó ṣé bí mo jókòó tó ti ń nù mí lọ́rọ̀ tó rò pé wà lòun nù lọ́rọ̀ ńjọ́ yẹn ṣé bí ló ti ń nù mí lọ́rọ̀ ṣe bọ́kọ gidi tó fẹ́ náà rí ọkọ ẹ bàjẹ́ ó bà lùmọ̀ ajá àgbòrò lọkọ ẹ á kíni ó jẹ́ fọwọ́ balẹ̀ kó gbọ́ dáadáa ajá àgbòrò ló fẹ́ tó bá rẹ́ni sọ fún ẹ ní tèmi fẹ́ sọ fún ẹ ṣé kí n sọ èmi ò ní ever advice ẹ pé kò kọ́kọ́ tí ò bá yí ẹ jẹ́ n ṣàlàyé fún ẹ báyìí torí gbà náà sọ pé for the mama kẹ̀kan ló ní kó lọ kọ́kọ́ èmi ò ní sọ pé kò kọ́kọ́ Ọlọ́run dẹ̀ bẹ́ẹ̀ ṣe ò tí ì bímọ fún ṣé orí tó ti fún lóyún tó ti bímọ yìí fà á mọ́ra kó wọlé tún wádìí níta tó bá tún fáwọn míì lóyún fáwọn mọ́ra kan wọlé kẹjọ máa kọ́ kíni kẹjọ máa kọ́ ọmọ olùgbọ̀tọ́ orí ọmọ ló ń pọ ọmọ wáyé kíni ta ló gba búrẹ́dì lẹ́gbẹ̀ẹ́ kí ló fẹ́ kún kíni. tí n bá súnmọ́ ẹ tí n bá gbá etí ẹ kò ní fi gbọ́rọ̀ mọ́ bẹ́ẹ̀ kó sunkún tí ò bá sun kúrò lára ó máa da àìsàn sí lára sun ẹkún dáadáa jèrè Doris. Kíni. Kórèdé jọ torí Ọlọ́run ṣe bá ti ń dá Amẹ́ríkà make sure kó bá mi tọ́jú ọmọ mi àti Tolú lọ́pẹ́. Ọjọ́ mákẹ́ ẹ ṣáfẹ́ jẹ́ ọpẹ́ tí miss wa ṣé bẹ́ẹ̀ náà lè ń gbé lọ sí airport. Ẹni tí ẹ máa ń mí sí gan ni ṣe gan ni I love you so. Ìwọ ọmọkùnrin so ọ ti dẹ̀yìn lẹ́yìn ìyàwó mi jọ kí ló tún wá ṣe mí. Tani àwa rẹ̀. Hey, come back, I'm your father. Daddy! Tayo, daddy? I'm your daddy? Jọ question wo ló bèrè nsin tí mo gbọ́. Tani ìyàwó ẹ̀. Má sọ̀rọ̀ báyìí now. You want you of course? Ṣé o fi ìyàwó pamọ́ sílé mi ni? Àbó oníyàwó inú ilé mi? Àbí kí ló tó wá tó kàn déédéé jábọ̀ inú ilé mi bí ajá tí olókùn lọ́rùn tó wá ń gbó ń bí? Ẹ má sọ̀rọ̀ báyìí now, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Táwọn ọmọ kékeré bá ń ṣe bí ọmọdé, ẹ̀yin àgbà ẹ bá wa wí ni ẹ wo mistake tí mo ti ṣe. Ẹ bá mi correct, ẹ bá mi bẹ̀yàwó mi kó padà wá sílé. Ilé ajá àti tẹ̀rùn. Tolú, your matrimonial home. Kí ló tó ń sọ̀rọ̀ báyìí? Mo ti ṣe mistake, mo dẹ̀ ti rí pé mo ti ṣe mistake, mo ti apologize, mo bẹ̀ torí Ọlọ́run. Henceforth, I've learned to cherish what I have. Please. What you had, past tense nìyẹn o. Mo dẹ̀ ti gbàgbé gbogbo ìyẹn pátápátá tó ti yẹ. Má sọ bẹ́ẹ̀. I deserve to be treated well. I will treat you well. I will treat you. Henceforth, I will treat you well. Torí Ọlọ́run, má sọ pé o fẹ́ fi mí lẹ̀ torí kí ni rádaràda yìí. Kí ni jẹ́ rádaràda? Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Má sọ bẹ́ẹ̀ mọ́. Can we leave now? Remember, we have a flight to catch. Flight to catch where? Michael, I'm gonna put it. Mo sọ fún ẹ pé èmi fọ ní bàbá kẹ ẹni mọ òkò ẹ kò mọ mo wá kí ló dé ṣó fẹ́ wá mọ́tò mi ni ṣó fẹ́ wá mọ́tò. Ìbákọ̀ríkọ̀rí àwọ̀ ọ̀sán gangan ìbàkùnkùn ṣùwì àwọ̀ ọ̀gànjọ́ ìbá ṣáká àwọ̀ òdu ọyẹ́ ìbá kiri múlẹ̀ àwọ̀ òde ẹ̀jẹ̀. Àgbẹ̀kọ̀yà kan ọmọ ẹ̀ kan o Àgbẹ̀kọ̀yà kan ọmọ ẹ̀ kan corporate pictures facing in Malade
gbogbo ayé ti ń pò kìkì rẹ̀. ṣe bí ọmọdé rẹ̀ dúró kò bójú ẹ̀yìn ṣòro pé òjò ní orí rẹ̀ pani yóò ṣe wà nínú ìnira ní títí ọjọ́ méje. kí n lè so bí àdódàgbà ológun ṣẹ̀ṣẹ̀ so bí ẹni fi yùn méjì kọ́ra Àgbẹ̀kọ̀yà láti mú gun àwo wọn lóde gángan alùkòsùsù àwo wọn lóde òṣòro kòsùn péjẹ kó ní ó bàjẹ́ níjọba ó bàjẹ́ àwo wọn lóde ògbólúyèrè pídẹ́pídẹ́ tó wọ̀ lùgà tó pàdé Àgbẹ̀kọ̀yà lágbára ó kó ìmọ̀ lọ́nà. ó ń jó nínú ìgò Àgbẹ̀kọ̀yà gbé pídẹ́pídẹ́ mi tìgòtìgò ó dẹni orí ó dilé Àgbẹ̀kọ̀yà ń jagun ọmọ rẹ̀ ń jagun báàgò tó sọ ọmọ alágbára dè pa nìyẹn. àwọn ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Elédùà ẹ rí i pé mo dákẹ́ mọ́ òwe mi Elédùà kọ́ ló mú iṣẹ́ owó mi ká fún mi. ìlú òfararọmọ o ara ń sẹ́ ìdí. àmọ́ kí ni Olúwa wò. sinimá titun Àgbẹ̀kọ̀yà true life story ni àràgbá yamuyamu iṣẹ́ tó halẹ̀ tó mélẹ̀ títì written produced and directed by Títí Jẹ́jẹ́ starring Ọláìyá Igwe Rónkẹ́ Odúsànyà Ọ̀pẹ̀yẹmí Ayéọlá Adéwálé Alébíoṣù Juliet Jàtó Owólabí Àjàsà Bímbọ́ Adébáyọ̀ Dàmọ́lá Ọlátúnjí Captain Ẹniọlá Àlàó Adéyẹmí Adéọ̀ṣù Akínbáyọ̀dé Ìtùnú Ọmọlára Adédayọ̀ introducing Adéjọkẹ́ Ògúnrẹ̀mí Ọ̀rẹ́olúwa Akínpẹ̀lú àtàdé nínú tó ń ṣe nínú sinimá yìí Àgbẹ̀kọ̀yà. ẹ jọ kí ni nǹkan tó wà nínú búùtù mọ́tò yín. ọsàn ọsàn. ọsàn ló wà ń bẹ̀ ó yẹ bọ́lẹ̀ kí wàá ṣe búùtù yẹn. ẹ wá. ọsàn ló wà ń bẹ̀. bó ti yẹ torí pé ní tá a gbé wúrà lé lọ́wọ́ tí kò mọyì rẹ̀ ó ti pòfo ó ti ròfo ó ti sọ nǹkan rẹ̀ nù ẹni mọyì wúrà là ń tà fún ẹni bá mọyì wúrà ni ó kẹ́ nǹkan tá a gbé lé lọ́wọ́ wúrà ní wúrà òun fàdákà la fi fún ẹ ṣùgbọ́n ìwọ kò mọyì wúrà ẹni mọyì wúrà là ń tà fún. orí mi má jẹ́ ń pòfo ẹ̀dá mi má jẹ́ ń ròfo Èdùmàrè má jẹ́ ń ṣiṣẹ́ fẹ́ lómi jẹ́ kẹ́ni ẹlẹ́ni má ṣe jèrè iṣẹ́ ọwọ́ mi iṣẹ́ tí mo ṣe má jẹ́ kó dà ṣe dànù kẹ́ni ẹlẹ́ni má ṣe jèrè iṣẹ́ ọwọ́ mi orí mi má jẹ́ ń pòfo ẹ̀dá mi má jẹ́ ń ròfo orí mi má jẹ́ ń pòfo ẹ̀dá mi má jẹ́ ń ròfo.